adájọ́ mọ̀ sí asọ̀rọ̀ mọ̀ yẹ tírú ẹni bẹ́ẹ̀ bá sọnù ó yẹ ká wá rí. adúpẹ́ o, Sunday Igboho ti lọ sínú igbó Old Ọ̀yọ́ National Park, ó ti bọ̀. kí ni wọ́n bá bọ̀? ǹjẹ́ a ti achieve èèmù wa nílẹ̀ Yorùbá pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀yọ́ lórí àwọn ọmọ tí wọ́n gbé lọ tó ti ń lo oko oṣù méjì báyìí? sáà ti achieve èèmù wa? sẹ́rí ilé ń jó aṣiwèrè ńlá kọ́tà, wọ́n ní ṣe ń tọ́kàn nù, ó ló mọ̀ pé ibi tọ́rọ̀ padà kàn bù sínú. mo ṣe fídíò méjì kan. àkọ́kọ́ mo fi sọ àwọn pọ́ìntì 5 ìgbésẹ̀ tí Sunday Igboho gbọ́dọ̀ tó láti gbé kó tó di pé make a move. kì í ṣe pé ẹnìkankan ń discourage bàbá yìí pé kó má lọ, ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ àti ìgbésí ayé tiẹ̀ gangan ṣe pàtàkì sí wa, because ọ̀lẹ ló máa ń gbìjà lù. bó tiẹ̀ pé tá a bá dúró sílé àní rẹ́nì kankan tí ó yọ wá lófin wàhálà tá a kó sí yìí, torí pé ó bà mí lọ́kàn jẹ́ lásìkò yìí nígbà mo wá rí i pé ọ̀rọ̀ olóyè Ìbà Gani Adams àti ọ̀rọ̀ olóyè Sunday Igboho àti wá sọ di APC, PDP, Accord, APM. kálukú tí wá ní different fashion, àwa ń jáde wá sórí social media, kálukú wá ń búlì ẹni tí ò ṣe opponent ẹ̀, kálukú wá ń búlì opponent àwọn tó jẹ́ ti Sunday Igboho, wọ́n ń dọ̀tí Ìbà Gani Adams, àwọn tó jẹ́ ti Ìbà Gani Adams wọ́n ń dọ̀tí olóyè Sunday Igboho. mo nígbàgbọ́ pé tó bá yẹ pé ọmọ kan nínú wọn ló bá wà níbi tí àwọn ẹni yìí wà go to 2 months now, àní mọ̀ sọ̀rọ̀ tó rùn lẹ́nu. kì í ṣerú àsìkò yìí la máa hágìw lórí wàhálà tẹ́ ń hágìw lé lórí social media tí ò ní kí ṣòro ó tán, tí ò tán ṣòro ti mẹ́lẹ̀. ẹ̀yin èèyàn kì í subhanallah, ẹ já mọ́ láròjinlẹ̀ pẹ̀lú gbogbo tá a bá ń ṣe. ọ̀rọ̀ tiwa ó máa ọ̀tọ̀ ní túmọ̀ tó máa ń fún yín, torí ẹ̀ lèmi sọ pé àwọn tó gbọ́n jù mí lọ tán ní làákàyè jù mí lọ ni mò ń bá sọ̀rọ̀, torí ẹ̀ tó bá mọ ibi tọ́rọ̀ ó wò sí ọ̀tá ọlọ́rọ̀ ni. I thank God àwọn kan tẹ́mi fẹ́ máa tó wu èmi kémi máa rí nípa olóyè Sunday Igboho mo ti ń rí báyìí o, torí pé tẹni ń bẹ́gi lójú igi òrùwé. nínú àwọn kan tẹ́mi fẹ́ máa rí tí mo rẹ̀ mọ̀ pé wọ́n achieve lénìí lórí olóyè Sunday Igboho, bóyá fídíò mi ń dọ́dọ̀ wọn tàbí kò dọ́dọ̀ wọn, I don't know, but ọkàn mi sọ fún mi pé ó ń dọ́dọ̀ wọn. irú bí olóyè Sunday Igboho ṣe dé yẹn tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ sókí, wọn jẹ́ kó pọ̀ jù. alágbára ò gbọ́dọ̀ jẹ́ kí ẹ máa mọ̀rin òun, alágbára ò jẹ́ gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀, torí ẹ̀yin wèrè tẹ́ ń bẹ online náà ni tó pé ọ̀tọ̀ ní dáa olóyè Sunday Igboho tún ti sọ̀rọ̀ o, olóyè Sunday Igboho ti tún búlì o, ó ti sọ̀rọ̀ sí kinní kan, ẹ̀ẹ́dẹ̀ ń fẹnu ba gbogbo ẹ̀jẹ̀, ayé yín dẹ̀ ń bàjẹ́ lójú ayé yín, ẹ̀ẹ́dẹ̀ fura. kí lẹ fẹ́ gbà ń bẹ̀? ṣé fẹ́ olóyè Sunday Igboho náà lẹ́ni? ẹ̀ nífẹ̀ẹ́ wọn, Ọlọ́run ẹ̀ nífẹ̀ẹ́ wọn. kì í ṣe pé bẹ́ẹ̀ ṣe ń ṣe yẹn lẹ́ni tó bá nífẹ̀ẹ́ èèyàn ṣe máa ń ṣe. ẹni tó bá nífẹ̀ẹ́ wàá máa fọ̀rọ̀ protect ẹ̀ ni, kì í ṣe pé wàá máa tu sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ. nínú fídíò tí mo ṣe mo ní nǹkan 5 kan bẹ̀ tó lè Sunday Igboho gbọ́dọ̀ kọ́kọ́ ṣe, kọ́lọ́run kọ́kọ́ yọ̀ǹda fún wọn pé tó bá ti ṣe àṣeyọrí wọn máa rọrùn, torí pé àwọn pípù yìí tí wọn bá ṣe nǹkan tó yẹ kán ṣe pẹ̀lú wọn ò mọ gbégi dínà àṣeyọrí ni, torí wọn fẹ́ kó lóyè Sunday Igboho, wọn fẹ́ kó gba grace. táwọn bá tiẹ̀ fẹ́ àwọn followers wọn ò fẹ́, so èèyàn máa ń ugi ọ̀tẹ̀ kó tó gbégi ìfẹ́ ni ló fi lè ṣèṣọ àlàáfíà, ní gbogbo tó bá fi fẹ́ ṣe ló máa wà successful. mo ní àkọ́kọ́ káwọn àgbààgbà Ìbàdàn àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kán wá ìrẹ́pọ̀ tó gún mọ́rán láàrin olóyè Sunday Igboho àti engineer Abiodun Seyi Makinde tó jẹ́ number 1 lọ́yọ̀ state. ara àwọn tí wọ́n takò wá o, wọ́n ní tí federal government bá ti pàṣẹ kò sí tí ń jẹ́ state mọ́, dìdìrín ni yín, kò lè yé yín. ṣé wọ́n máa ń fọmọ àparò sábẹ́ kan gbé ka ni? ṣé agbára state kò sí lọ́wọ́ Seyi Makinde? àbí gbogbo ìrìn àjò tí olóyè Sunday Igboho fẹ́ lọ rìn ṣé Àbújá ló ti lọ rìn, kì í ṣọ̀yọ́ state ni? ìgbà tí mo wá rí tó ń ṣe kọ́fì mo wá doubt kìíní yẹn pé ṣé torí olóyè ni? No, kò lè jẹ́ torí olóyè. definitely mo wá rí fídíò kan tí fídíò yẹn sọ pé torí pé wọ́n fún olóyè, wọ́n fẹ́ fi fún olóyè ní support nínú ìrìn àjò yẹn ni, because ó máa ronú lọ́nà méjì tí nǹkan bá ṣẹlẹ̀, ó máa láti fún nǹkan ní second touch. kí ni èròǹgbà engineer Abiodun Seyi Makinde? lónà kì í ṣe gbogbo èròǹgbà ìjọba ló máa sọ jáde. lẹ́yìn ìjọba tá à ń sọ yìí, ìjọba tó wà ń ta lé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tọ́lọ́ yàn fún wa
bó ṣe dáadáa tó adákẹ́jà wà ní ọkọ̀ wọn ìjọba adákẹ́jà ni tó pé ó lè wòyàn báyìí táyé rẹ̀ ó fi já láti 100% tí ó fi lóòkù 0%. Ọlọ́run fi yọ̀ǹda wọn ẹ̀kan lẹ́sìn fọ́ọ̀mù níjó ní Tájímọ́bí wá tẹ́ ń sọ̀rọ̀ tí ń fún yín lésì gbogbo yín lẹ sọ lẹ́nu ẹ̀bọ́ oko Ajímọ́bí jẹ́ wípé odidi gọ́vnọ̀ ọmọ dá student lóhùn ẹ̀mí pẹ́ ni wọ́n bá ti sọ̀rọ̀ ti sọ tinú ẹ̀ jáde ẹ ti mọ ibi tí ń lọ ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ ṣe túbá tàbí bẹ́ẹ̀ ṣe ṣàtúnṣe tàbí ibi tẹ́ ti bàjà ṣùgbọ́n olúwa mi ìgò mẹ́kun òye ó jẹ́ kí kálukú máa sọ ohun tó wù ú àwa máa ṣe bíi pé wọ́n gbọ́ bàbá dẹ̀ ń gbọ́ but àwọn kan wà tó pé wọ́n mọ aspect tí wọ́n ti lè bá olóyè ṣe ẹnjìnìá Ṣèyí Mákindé Abíọ́dún sọ̀rọ̀ pé nǹkan báyìí ni ó yẹ kẹ́ ṣe Your Excellency ẹ jẹ́ ká rìn báyìí ẹ jẹ́ ká rìn báyìí ẹ jẹ́ ká rìn báyìí ká fọwọ́ wẹwọ́ báyìí lọ́wọ́ ṣe mọ́ ojú àbùkù lẹ́fi wo torí ẹ ti kí politics bọ́ ẹ dẹ̀ mọ̀ pé politics ni gómìnà náà kì bọ́ torí pé kò sájọṣepọ̀ tó gún mọ́rán láàrin president Tinubu àti gómìnà wa lọ́yọ̀ state látàrí ètò òṣèlú but ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ̀rọ̀ báyìí ẹni tí ó mọ̀ bọ̀ yóò ṣe bí ọ̀bọ so tó bá yẹ pé mi ìmẹ́ tó burú jù tó bá yẹ pé kí lórúkọ bàbá tí mo sọ̀rọ̀ ojú yìí Fáyọ̀ṣe àbí kí ló kọ fìrà náà tí wọ́n yàn ti wà lọ́yọ̀ state ní ọ̀dọ̀ gómìnà wa ẹ bá ń dákọ rẹ̀ yín tẹ́ mọ̀ wọ́n àwọn tí wọ́n mọ̀ pé àwọn fẹ́ rí àwọn sáfẹ́ kojú bọ̀ Ọ̀yọ́ state báyìí àwọn tí wọ́n ṣe PDP tí wọ́n tú PDP palẹ̀ ẹ bá ti mọ̀ wọ́n báwọn tó bá yẹ pé kí gómìnà wa kan bá wọn ṣọ̀rẹ́ lásìkò yìí tó bá yẹ pé ni àwọn ọmọ tó ń wà ní àkàtà àwọn ajínigbé ò fi jáde wàhálà ọ̀yẹ́ kan sọ̀rọ̀ ẹ̀ ń dà fún wọn because tínú àwọn kan ò bá dùn àwọn tẹ̀ ń ṣèjọba lé lórí tẹ́yìn dẹ́n lé 2027 wọn ò ní finú ṣàdúrà fún gbogbo àwọn tó bá fẹ́ lè kí kálukú náà tiẹ̀ mọ́ fi rúra rẹ̀ wò so kò sí gbèsè tẹ́ ẹ lè máa gbé lábẹ́nú bó ṣe wulẹ̀ kó dáa tó tàbí kó le tó 2+2 ánsà gangan ní kókó Kánú ń gbá bọ́ọ̀lù Messi ń gègé score láyé fẹ́ gbọ́ ta ló win àní káwọn ọmọ yẹn jáde la fẹ́ rí dẹ́nsà mọ condition tí wọ́n wà dóònà ní ìwòye mi tẹ́ bá ní pé lọ́rọ̀ òpònú èyí ò ti mọ̀ pé frustration ti bá àwọn people yìí náà torí pé báwọn náà ṣe ń yọ bàlàbàlà tán ṣe fídíò tán ṣe gbá tán ṣàwò wọn rí ṣe mọ́ ṣùgbọ́n àwọn a máa rò wípé àwọn ọmọ tó wà ní ìkí àwọn frustration ó ti máa bá wọn náà báyìí frustration yẹn ti máa lágbára ju ti tẹ́lẹ̀ lọ so gbogbo ẹni tó bá já bí amọ tí kì í ṣàbí àgbà kì í ṣe Gani ju Sunday Igboho lọ Sunday Igboho ju Gani Adams lọ ẹ̀yin ọmọọṣẹ́ Igboho ẹ̀ ń ṣe kinní kan ẹ̀yin ọmọọṣẹ́ Gani Adams ẹ̀yin lẹ̀ ń ṣàṣì ó mọ̀ dùn mí fúnra Yorùbá o ó mọ̀ dùn mí fúnra Yorùbá o because mi rò pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ló yẹ kó máa fa argument lásìkò yìí nínú pè lákèésí mo tún pe olóyè Sunday Igboho sí àwọn ọdẹ kọ́ ni mò ń pè lákèésí bí kò sàwọn àgbààgbà alẹ́ Yorùbá àwọn lọ́balọ́ba pé òkè kò sí bó ṣe lè lé tó ọlọ́pàá tí ń lé ajá oúnjẹ owó ẹ̀ nítorí security jọ ni wọ́n kí ló fà á kí ni wàhálà tó lè wà láàrin tírélà Dangote àti Micra ṣé wọn ó gbèrò ara wọn kò sí kankan bẹ́ẹ̀ wọn lè fi hàn jẹ́ lè mọ́mì kò tó máa du Sẹ́ríkì Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yìn ti dúró mbẹ̀ olóyè Sunday Igboho ajagunta ni wọ́n kí ló burú nu kẹjọ fọwọ́sowọ́pọ̀ kò sí nǹkan kan tẹ́ fẹ́ gbà nu kẹ́ máa bínú ara yìí kò sí nǹkan kan tẹ́ fẹ́ gbà nínú káwọn ọmọ ẹ̀yìn Gani Adams kan máa bínú Sunday Igboho kò sí kankan táwọn ọmọ Sunday Igboho fẹ́ gbà nínú káwọn ọmọ Sunday Igboho máa bínú ọmọ Gani Adams kí ló dé pàápàá jùlọ olóyè Ìbà Gani Adams àwọn ni wọ́n ní láti ṣe sùúrù tó pọ̀ because ayé ọmọ fojú wò wọ́n pé ńgbà tí bàbá Fáṣẹ̀hùn náà bí wàhálà ṣe pọ̀ nìyẹn sorry to say that bàbá bí làákàyè tèmi ṣe gbé mọ ọmọ ìkéré ni mí but àwọn tí mo bá sọ̀rọ̀ wọ́n ní làákàyè jù mí lọ mo mọ̀ pé yìí kan wà tẹ́ ẹ lè ṣàtúnṣe sílẹ̀ Yorùbá tẹ́ ẹ lè tún gbogbo ibẹ̀ yẹn ṣe kí nìkan tó wà ń bẹ̀ gangan
because táwọn pípì bá fọwọ́sowọ́pọ̀ àìmọye ẹni tán níbẹ̀ oore ọ̀fẹ́ dẹ̀ lẹ́yìn méjèèjì ni o ọlọ́run ọba ṣẹ̀dá ayé ń gbọ́ oore ọ̀fẹ́ lẹ́ni àìmọye ẹni tó lágbára ju Sunday Igboho lọ àìmọye ẹni tó lóògùn ju Gani Adams lọ bọ̀tọ̀ wọ́n ṣe ní jẹ́jẹ́ lẹ́gùn àgbájọ because tójò bá ń rọ̀ ìrì kìí ṣẹ̀ kálukú pẹ̀lú àkókò ẹ̀ ni but àwọn nǹkan tẹ́ ẹ bá ṣe láṣeyọrí tó bá yẹ pé àjọṣepọ̀ tó dán mọ́rán wà ẹnìkan ò ní máa gbé lókè kẹ́nìkan máa lọ gégi ẹ̀ because kò sí nǹkan kan pẹ̀lú ibi tí olóyè Sunday Igboho lọ yẹn tí wọ́n fi achieve èèmù wọn ẹ jẹ́ kí n sòdodo ọ̀rọ̀ fún yín ọlọ́wọ́ kan àdánù yìí pé àwọn bíi ibà Gani Adams ẹ gbọ́ mi yé dáadáa o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà tó yẹ pé tẹ́ ẹ̀ bá ṣàtúnṣe láàrin wọn ó máa difficult fọ́pọ̀lọpọ̀ láti ṣàṣeyọrí o wàláì ọ̀rọ̀ mi kàn máa ń jọ bí ọ̀rọ̀ òpòrò lójú yín ni ṣùgbọ́n àwọn onílàákàyè ló máa ń wù mí ìfẹ́ ṣẹ́rí fídíò mi kò pọn dandan kí n ní 100,000 views kò pọn dandan kí n ní 200,000 views tó bá yẹ pé èèyàn 100 péré ló nílàákàyè jù mí lọ tó lè wò ó tó lè drop comment pé ọmọ ìfẹ́ jájú ọ̀nà bọ̀ kò jábẹ̀ tán o ò ṣe fi léèkún lóòótọ́ ni eléyìí rí bó ṣe sọ eléyìí ò rí bó ṣe sọ á sọ pẹ̀lú ọpọlọ ṣùgbọ́n gbàtàn wèrè bá máa dé ìgbà yìí sí bàbá wọn náà máa sọ̀rọ̀ sí nígbà tí wọ́n ní làákàyè lẹ́nu èmi ò ní fashion mi ò lọ́rẹ̀ẹ́ mi ò lọ́tà so tèmi ni wípé àní pé ká achieve nǹkan tá a fẹ́ kí Yorùbá dẹ̀ wà lọ́kàn tá bá ti yọ owó èyí kúrò ńbẹ̀ gbogbo èyí kúrò bíṣì ni mi ì dẹ̀ ṣe fídíò torí pé kí n lè jẹun àánú Ọlọ́run ni mò ń jẹ lẹ́yìn gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá ẹ ṣàtúnṣe láàrin wọn pẹ̀lú olóyè Sunday Igboho kẹ́nìkan máa mọ̀ gbé lókè kẹ́nìkan máa mọ̀ gbé jùlẹ̀ táwọn ìgbà táwọn fa wàhálà lọ́wọ́ pé olóyè àbí ó ṣe ṣàṣeyọrí bí ó ṣe gbá bí ó ṣe àwọ ibi làwọn kan tó ní ń gbalẹ̀ àwọn sẹ́mi ìsọ ni wípé Yorùbá wọ́n gbọ́dọ̀ kọ́sàn pẹ̀lú ẹnu wọn ṣé Yorùbá rẹ́dì láti yìnyín ni tó ìgbésẹ̀ bá fẹ́ sọ́wọ́ tẹ́ fẹ́ ìṣọwọ́ sí tẹ́ fẹ́ yìn ẹ̀yìn délùú sẹ́yìn ẹni tí ò ní yìn ni ò ní yìn ni ṣé wọ́n ti tán láti yìnyín ni mo tẹ́ ẹ̀ ní wẹ̀yìn wò lórí kò tẹ́ ń ṣe lọ gbogbo àwọn aláṣẹ tí wọ́n lè da iyẹ̀pẹ̀ sí gàárì àwọn mẹ́yà àwọn èèyàn tó ń búlì Gani Adams ibà pé sọ́jáde ni sọ́sẹ̀gbá ni sọ́sàwó ni tòró mọ̀túnmọ̀ tán gbé gọ́ọ̀mẹ̀ntì but àwọn EasyBuy ti dá wàhálà lẹ̀ àtẹni tó gba EasyBuy náà tó pé jọ́kẹ̀ta ni wọ́n ń pa fóònù ẹ̀ fún tí wọ́n sì mọ́ wá 1,500 tí ó fi sí tó bá ti láǹfààní tí wọ́n bá sí báyìí tó dájà rí dátà 1 gig òun náà gbé fídíò ni ẹgbẹ́ sọlẹ̀ Gani Adams sọlẹ̀ jáde síta ni Sunday Igboho ń fẹnu rúgẹ́ẹ̀tì ń ṣe fíìmù ni ń ṣe tíátà ni ìwọ náà kàn ti ẹ̀rọ ra kàn lọ láti àwọn wèrè tán líkì mọ́lẹ̀ yìí omi ń gbé kó nu wọn omi abroad ló wà èèyàn ọ̀pọ̀lọpọ̀ tó wá sẹ́kọ̀ọ́ ẹ̀yin ẹ sọ pé kọ́ wá bàdàn lásán yóò lóun lè wọ mọ́tò dé bàdàn torí báńdíìtì tọ́kílẹ̀sì pé ẹnìkan tiẹ̀ wá wọ̀ bẹ̀ lọ pẹ̀lú àwọn kan àwa ní í ṣe fíìmù ni Yorùbá kí ló tẹ̀ ya alára amóore jẹ́ aborí sùn ní í ṣe ẹni ọlẹ́fìlà májànàkú Ọlọ́run ni ò fún lẹ́ran pa ó gbìyànjú nú ayé so ẹ mọ̀ rẹ nìkan bí ọ̀tá ẹ mọ̀ rẹ nìkan bí ọ̀rẹ́ bọ̀tẹ́lẹ̀ mo kàn wá fi appreciate olóyè Sunday Igboho ni ẹ lè tó mú pè mí lẹ́lẹ́nu mẹ́fà wàhálà àti yín nígbà tí sẹ́yìn mo bá sọ̀rọ̀ torí expectation ti yín ni pé bẹ́yìn ṣe ń ronú iná gbogbo ẹ̀ gbọ́dọ̀ máa ronú tẹ̀lé yín níta gbọ́dọ̀ máa sọ ìtẹ́yìn fẹ́ lọ́kàn ti yín ni ní tó fẹ́ fọ́ yín tó fẹ́ fọ́ sáìdì yín nìkan àwa ò ní sáìdì kankan jù wá àwa kàn láyé lọ ni gbogbo ẹni tó bá ti lè rescue ilẹ̀ Yorùbá èèyàn tiwa ni gbogbo ẹni tó bá ti lè wásọ̀kan Yorùbá èèyàn tiwa ni gbogbo ẹni tó bá ti tí ọ̀bẹnu àtẹnulẹ̀ Yorùbá tí ọ̀fà Yorùbá sẹ́yìn èèyàn tiwa ni àwa máa praise ẹ̀ so gbogbo ẹ̀yin aṣíwájú náà wàá rí i gbogbo yín náà lẹ́yìn rí fídíò wa ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ ibà Gani Adams ẹ jẹ́ kó dọ́dọ̀ olóyè Sunday Igboho ẹ jẹ́ kó dọ́dọ̀ bàbá wa Aláàfin Ọ̀yọ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ ẹnjìnìà Ṣèyí Mákindé ẹ jẹ́ kó dọ́dọ̀ Olúgbọ́n kó dọ́dọ̀ Àrẹ̀sà ẹ jẹ́ kó dọ́dọ̀ Ṣọ̀ún nílẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ jẹ́ kó dọ́dọ̀ bàbá wa Ládọjà ẹ pera yín kí lẹ fẹ́ gbàǹdì ọ̀tẹ̀ kí lẹ fẹ́ gbàǹdì èmi jọ èmi ò jọ ẹ̀yin lẹ bí wa bàbá wa lẹ jẹ́ bàbá olóṣèlú bàbá ọba
bàbá àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá ilẹ̀ yín ọba aládé jẹ́ ẹ pera yín ẹ wúgi ọ̀tẹ̀ kẹ́ ẹ pingi ìfẹ́ ìlú mi lọ̀gá ìlú mi lolórí èmi lálága lọ́balọ́ba èmi ni mo control ilẹ̀ Yorùbá èmi ni mo control gbogbo àgbáyé èmi ni chief security ayé náà lọ́mọ o gbogbo àṣẹ tí gbogbo yín ń pa ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àṣẹ ẹlòmíì ní ìsìn kọ̀ọ̀kan jánu palace ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣẹ ẹlòmíì kò kọjá local government ẹ̀ a mọ̀ pé púpọ̀ níjọba dá sílẹ̀ toríjọba tó ń lọ fọba 12 jẹ ní local government ẹyọ kan àwa àmàládé mọ́ àmọ́ ọba tí ọmọ gbàdọ̀bálẹ̀ ọba mọ́ báyìí ọba mélòó ló kù tí ń gbàdọ̀bálẹ̀ ọba à ń yẹpẹrẹ àṣà wa à ń yẹpẹrẹ Yorùbá láàrin ọdún 4-8 tá a fẹ́ lò pọ̀ ọ̀nà wo la wá fẹ́ gbà tá a fẹ́ fi ṣàtìlẹ́yìn fúnra wa ṣégi kan máa ń dágbó ṣe sá àwa ń fọwọ́ mu àwa ń yẹ àwa ń mu àwa ń kájọ́ kálukú wá sọ rẹ̀ di content creator lórí kéèsì àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà níbi tí wọ́n wà àwa fi ń gbá mi dè mí tí ẹ̀ fi ń ṣe skit ibi táyé ẹlòmíì tàdé olóyè bá Gani Adams Ọlọ́run ti gbé yín ga ọjọ́ orí kọ́ ipò tọ́lọ́run gbé yín sí àǹfààní tẹ́ ẹ ní maturity tí ó tó kẹ́ ẹ sàwọn nǹkankan láti fi ṣe supremacy nílẹ̀ Yorùbá nílẹ̀ káàárọ̀ oòjíire ẹ need láti ṣorogún pẹ̀lú alágbára kankan ẹ need láti ṣorogún àwọn ibì kọ̀ọ̀kan bẹ tó pé ẹ bá ò tẹ́ fi kọjá lọ bàbá tẹ́yìn náà fi jàjà ṣẹ́gun lórí nǹkan tẹ́ ẹ dáwọ́lé tó bá yẹ pé ẹ̀yin náà lẹ̀ ń jáde lọ kí tẹ́ lọ tí láwọn ọmọ yín kan ní Òkè Ògùn side ẹnu tó bá yẹ kẹ́ láwọn ọmọ Gani Adams jáde bẹ́ẹ̀ jáde náà ṣáàgó yìí ni kò ń ṣe fídíò la fẹ́ wo àwọn fídíò mọ́ wàláhì tàláhì súnmọ́ bíláhì mo fi jọ́kàn tí ń bọ́ lọ́wọ́ bá pàdé búra sí èmi kì í sáńgẹ́lì o mi dẹ̀ kì í woṣẹ́ ṣùgbọ́n ẹ̀mí mi sọ fún mi Ọlọ́run ní jẹ́ kán fún ọmọ yẹn sì tutù kílẹ̀ Yorùbá ó lè dá ẹ̀mí mi sọ fún mi wípé tí ìrẹ́pọ̀ bá wà láàrin ìkángun mẹ́rẹ̀ẹ̀rin yẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wàláhì kò lè tó ọjọ́ kẹta tí ìrẹ́pọ̀ yẹn bá wà táwọn ọmọ yẹn á fi jáde níbi tí wọ́n wà torí pé àwọn kan ń dè àwọn kan ń tú wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ ju Ajamade watch out.